Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Lóru mọ́júmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu gba iṣẹ́ lọ́wọ́ Mele Kyari gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ NNPCL. Èyí ni Bashir Bayo Ojulari tí wọ́n fi rọ́pò Kyari àti ọ̀kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ lágbọn epo rọ̀bì. Ààrẹ Tinubu ti rọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò láti yí iye epo rọ̀bì tí wọ́n ń pèsè lójúmọ́ sókè sí mílíọ̀nù 2 bárẹ́ẹ̀lì nígbà tí yóò bá fi di ọdún 2027. Lórí ayẹyẹ ìkíni káàbọ̀ sílé fún Natasha, ìforígbárí ti bẹ̀rẹ̀ láàrin òun àti ìjọba ìpínlẹ̀ Kogi. Ìjọba ìpínlẹ̀ Kogi ní Natasha fẹ́ dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ni. Akpabio, Bello àti Òdòdó ni kẹ́ ẹ mú tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí mi, Natasha ló sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ebonyi ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn kọmíṣánná 7 àti alága ìjọba ìbílẹ̀ kan pẹ̀lú bí wọ́n ṣe kọ̀ láti parí iṣẹ́ àkànṣe ilé kíkọ́ tó wà lọ́wọ́ wọn. Ìwọ́de àti ìfẹ̀hónúhàn ti bẹ́ sílẹ̀ nílùú Òtúpò látàrí bí kò ṣe sí ààbò tó péye táwọn darandaran sì ń gbẹ̀mí wọn níbẹ̀. Àjọ tó ń rí sí ètò ààbò àti pàṣípààrọ̀ ìyẹn SEC ti ní àwọn ayédèrú olùdókòòwò tí ọwọ́ bá tẹ̀ yóò máa san owó ìtanràn mílíọ̀nù lọ́nà 20 tí wọn yóò sì máa fi ẹ̀wọ̀n ọdún 10 jura. Ìròyìn eré ìdárayá. Bukayo Saka mi àwọn ní kété tó padà dé sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal láti gbo ewúro sí ojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham nígbà tí Nottingham Forest fi ẹ̀yìn Man U lélẹ̀ nínú ìdíje English Premier League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.